ga jù ní àti ẹ̀rọ àkókò ga jù lẹ́ni bí máa ga jù lọ. Ó sì ẹ̀yin lè orí ìṣúlẹ̀. Lẹ́wà lẹ́wà orílẹ̀-èdè wa kàgbéga 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 kàlẹ́ ìjábọ̀ wà ní pé má ṣe bẹ̀rù làwọn mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira ìyẹn kẹ́ka máa lè bá tẹ̀síwájú ọmọ ire àtòhun tó dára ọmọ òòjà ìdíje lọ sípò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Yorùbá nation. Náà. Yorùbá nation. Náà. Odùduwà. Náà. Ẹ káàsán ẹ káàbọ̀ kí gbogbo ẹ̀yin ọmọ Odùduwà nílé lóko lẹ́yìn ní gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá wò ní tẹ́ ẹ ti ń ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa. Orúkọ tèmi ò yí padà, èmi ọmọ yín náà ni ìhò tẹ́ ẹ mọ̀ sí Lady B Lady Best, akéde Yorùbá fún gbogbo àwa ọmọ Yorùbá lápapọ̀. Ẹ máa wò wípé ó lè máa yà wá lẹ́nu wípé àtẹ́wọ́ ní àwọn Lady B tún pédè yìí ṣé ní gbogbo àwọn ìyá yìí àwọn abiyamọ tòótọ́. Gbogbo àwọn ladies yìí ẹ rí wọn àwọn abiyamọ tòótọ́ àwọn lẹ́rìn yẹn. A ti bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ iṣẹ́ yìí láti bí last week láti ń ṣe ìpolongo nítorí rally wa tó ń bọ̀ ní June 12. Ajúbà ìbá kọ́dáyé ìbá ṣẹ̀dá òun torí ọ́ ní àlèṣà má ṣe láti má dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí nípa orí ọ̀fẹ́ Ọlọ́run òun ni gbogbo wa fi wà títí di àkókò yìí. Ṣé rí gbogbo àwọn ìyá yìí gbogbo wọn iṣẹ́ ìtakọ́ ní kí n má sọ pé ìyá yìí gbogbo àwọn ladies yìí gbogbo àwọn ladies yìí àwọn sweet 16 gbogbo àwọn ladies yìí gbogbo wọn pátápátá òun ni wọ́n ń ṣe iṣẹ́ takuntakun. Lára àwọn pósítà wa tí à ń lẹ̀ náà òun là ń lẹ̀ kiri òun la fi ní tò ẹ jẹ́ ká tún ṣe kíni ẹ jẹ́ ká tún ṣe ìpolongo fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi gbogbo ibikíbi tí ẹ ti ń wò wá. A kí gbogbo wa káàbọ̀ sí orí ètò wa ètò yín lórí kan ní Odùduwà TV radio Lady Best akéde Yorùbá ní orúkọ tèmi èmi ni mò ń gbóhùn sí afẹ́fẹ́ ní orílẹ̀-èdè Italy ní ìpínlẹ̀ Rome tẹ̀mí ní ibẹ̀ láti sọ ẹjọ́ kí lórúkọ vip tí a wà yìí. via Piazza di Uncle Dayo Piazza di Maria. Piazza di Maria. Santa Maria degli Angeli. Okay, Santa Maria degli Angeli. Degli Angeli. Ibẹ̀ la wà ní Rome tí a ti ń ṣe ìpolongo orílẹ̀-èdè Yorùbá. A lè máa wò ó wípé àwọ̀ vẹ́sì àwọ̀ fìlà àgbẹ̀ fúláàgì dání wọ́n ní ẹ mọ̀ wípé bẹ́ẹ̀ ni ìbílẹ̀ ìdùnnú rẹ̀ ṣe fẹ́ nìyẹn ibi tó bá ti bá wa òun làwa ti ń ṣe ìpolongo la ti ń ṣe awareness ẹ̀rí lánàá ẹ láwọn ìta àtúnṣe náà ẹ máa bá wa share ẹ máa bá wa pín bẹ́ẹ̀ ṣe ń wọlé a ò lè máa torúkọ gbogbo wa lẹ́yọ kọ̀ọ̀kan bá ṣe ń wọlé àmọ́ gbogbo yín pátápátá la cherish la dẹ̀ celebrate gbogbo yín pátápátá la kí akú ọ̀rọ̀ lu òru à ń gbè wá àní ṣe lásán over to àwọn ìyá wa. Orúkọ tèmi ni ìyáàfin Mariam Adépọ̀l. Orúkọ tèmi ni ìyáàfin Adébọ̀gà. orúkọ tèmi ni Mama K one of Roma Ó yá Kẹ́mi Bello. ṣe ti rí gbogbo àwọn ìyá yẹn ni wọ́n ti ṣe àfihàn Ìyá ẹ̀. ara wọn. Ìyá tí wọ́n ní lára wọ́n ní kí n má máa sọ wípé ìyá wọn làwọn sweet 16 òun ni kí n máa sọ àwọn ladies wa ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n máa sọ fún wa lórí bí a ṣe fẹ́ gba orílẹ̀-èdè Yorùbá ká tó máa tẹ̀síwájú. Mo fẹ́ fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà ní orílẹ̀-èdè Italy ẹ máa jẹ́ ká máa múra sílẹ̀ June 12 la fẹ́ ṣe rally ó wà ní ojú ọ̀nà gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń wo fídíò yìí ẹ̀yin tẹ́ bá ti ń rí flyer wa ẹ̀yin tẹ́ bá ti ń rí poster wa ẹ̀yin tẹ́ bá ti ń rí gbogbo àwọn bá a ṣe ń poster ẹ máa bá wa share kẹ́ máa bá wa pín kẹ́ máa bá wa like kẹ́ máa bá wa love
ni mò ń jẹ́ ẹ ṣáà ti kọ́ ní capital letter lady best yẹn capital letter ni ẹ fàyè sí ẹ kọ́ akéde ẹ capital letter ẹ dẹ̀ kọ́ Yorùbá capital letter náà ni ẹ mo kí gbogbo wa pátápátá o ní ṣàárẹ̀ o ilẹ̀ olómìnira tí gbogbo wa jọ ń lé gbogbo wa la jọ máa débẹ̀ o wọn ò ní fi ẹnikẹ́ni wá ní àwátì lágbára lọ́wọ́ Ọlọ́run ọba gbogbo ẹnikẹ́ni ènìyàn kéèyàn tó wá sọ wípé a ò ní gba ilẹ̀ ìlérí tó ní a ò ní débẹ̀ irú ìṣẹ̀dá bẹ́ẹ̀ irú ènìyàn bẹ́ẹ̀ àwọn alẹ́lẹ̀ ilẹ̀ Yorùbá ló máa fi irú ẹ̀mí bẹ́ẹ̀ ó máa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ gbogbo àwa tá a wá jọ ń ja ìjà òmìnira yìí lótìítọ́ àti lódodo nígbà tá a bá wá gba ilẹ̀ Yorùbá yẹn tán a ní fi ẹnikẹ́ni wa a ò ní fi ṣàwátì o gbogbo wa la máa jọ jẹ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yẹn láṣẹ Elédùmarè ó bá ti rí i. ní báyìí ẹ máa bọ́ wa kánà nípa kíkọ orin mo ti Yorùbá nation now Yorùbá nation now Yorùbá nation now Odùduwà gbogbo ìgbà a máa kọrin tó wípé mo ti gbàgbé Nàìjíríà pátápátá mo ti gbàgbé Nàìjíríà pátápátá Yorùbá nation la fẹ́ o óyá Yorùbá nation la fẹ́ o óyá mo ti gbàgbé Nàìjíríà pátápátá ṣó ti gbàgbé Nàìjíríà tipẹ́tipẹ́ ṣó ti gbàgbé Nàìjíríà pátápátá àní ṣó ti gbàgbé Nàìjíríà 100 years. èmi náà gbàgbé Nàìjíríà pátápátá Yorùbá nation la fẹ́ lọ óyá 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 ọlọ́mọ rẹ̀ kó ká lọ óyá ọmọkọ rẹ̀ kó jẹ́ ká lọ óyá máyà rẹ̀ kó síwájú o óyá Yorùbá nation là ń bá lọ óyá Yorùbá nation làwa fẹ́ o óyá Yorùbá nation la fẹ́ o ẹ tẹnu mọ́ Yorùbá nation la fẹ́ o ẹ tẹnu mọ́. Nàìjíríà ti ṣẹ̀ wá Nàìjíríà ti fọ́ wa jẹ omi ló máa pa wọ́n ogun ló máa gbé wọn lọ Nàìjíríà ti ṣẹ̀ wá Nàìjíríà ti fọ́ wa jẹ àwọn náà ti padà lẹ́yìn wa omi ló máa gbé wọn lọ Nàìjíríà ló máa gbé wọn lọ omi ló máa gbé wọn lọ omi ló máa gbé wọn lọ ogun ló máa kó wọn lọ Nàìjíríà ti ṣẹ̀ wá Nàìjíríà ti fọ́ wa jẹ àwa náà ti padà lẹ́yìn wa ogun ló máa gbé wọn lọ. ẹ jẹ́ ká lè dé ilé là ń lọ àgbẹ̀ kan rókórókó tó gbàgbé ó tún yá ẹ jẹ́ ká lè dé ilé là ń lọ àgbẹ̀ kan rókórókó tó gbàgbé ilé ó tún yá ẹ jẹ́ ká relé ilé là ń lọ. àgbẹ̀ kan rókórókó tó gbàgbé ilé ó tún yá ẹ jẹ́ ká relé ilé ilẹ̀ Odùduwà not Nigeria. kó gbàgbé ilé Yorùbá nation. ilé là ń lọ àgbẹ̀ kan ò rókórókó tó gbàgbé ilé. Awuyewuye. awuyewuye Awuyewuye. 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 Àròyé ọ̀tẹ̀. A ò ní kẹ̀ẹ́tùlù o. ìlú la ní kẹ́tù ṣe. Ẹ̀wí kì í gbọ́. Awuyewuye. Awuyewuye. Ẹni sùn awuyewuye. 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 Àròyé ọ̀tẹ̀. A ò ní kẹ̀ẹ́tùlù o. Yorùbá nation la fẹ́ o. Ẹ̀wí kì í gbọ́. Awuyewuye. 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 Awuyewuye.
jẹ́. A ò ní kẹ́ ẹ̀ túlù o. Yorùbá nation lákẹ́ o. By fire by force. Fire by force. Awuyewuye, awuyewuye. Awuyewuye, àwọn para wa láàyò. Àwọn mílítírì ti bọ̀ wá bá wa o. Ọwọ́ ti rò mí. Ṣé ti rí àwọn ìyá wa yìí? Ẹ ti rí bí wọ́n ṣe ń ṣe kí ni? Awuyewuye, awuyewuye, awuye àtẹ. A ò ní kẹ́ ẹ̀ túlù o. Ìlú bàbá ní afẹ́ o. Tó ẹ̀yin èyí náà Yorùbá nation. Yorùbá nation. Yorùbá nation. No retreat, no surrender. No retreat, no surrender. No retreat, no surrender. Oòduà ni mí. Tọkàntọkàn. Oòduà ni mí. Tọkàntọkàn. Oòduà ni mí. Tọkàntọkàn. Oòduà ni mí. Tọkàntọkàn. Wọ́n ní kẹ́ lọ. Ẹ ṣeun ṣeun ṣeun. Wọ́n ní kẹ́ lọ máa Mo sí kí. Va bene. Okay. Va bene, grazie. Yorùbá nation. Oòduà nation. Yorùbá nation. No going back. Ṣẹ́ẹ̀sì náà ti rí o. Ẹ wo ẹ bá mi gbé fídíò yẹn lọ. Ẹ ti rí àwọn tí wọ́n wá bá wa. Ká ní Nàìjíríà ni. Ẹ yí padà, yí padà. Ká ní Nàìjíríà ni. Ẹ ti rí wọn tó lè ti máa dà gbogbo lọ. Wọ́n lè ti máa dábàá bọ́lẹ̀. Wọ́n kàn wá bá wa ní pé ká ló máa Wọ́n kàn ní ká ló máa screen a free láti ṣẹ́ ní títà bá fẹ́ ṣe. Ṣẹ́yìn náà Tó ti bá yẹ ṣe. pé Nàìjíríà ni wọ́n ti yọ straight bullet. Ẹ̀yin èèyàn wa nílé ṣẹ́yìn náà ti rí. Ẹ máa bá wa share, ẹ máa bá wa pín o. Ẹ ṣeun o gbogbo lé ẹ̀yin ìyá wa ṣẹ́ tún lóhun tí ẹ fẹ́ sọ ká tó tún máa tẹ̀síwájú nínú ìrìn àjò tí a lò wà. Mo ní nǹkan tí mo fẹ́ sọ ní ráńpẹ́ ẹ̀yà. Yorùbá nation. Yorùbá nation. Yorùbá nation. A fẹ́ Yorùbá nation. By fire by force. By fire by force. A jẹ máa débẹ̀. Lágbára Ọlọ́run. A tiẹ̀ ti gbà á ni Ọlọ́run ti gbà á fún wa. Gbogbo ẹnikẹ́ni tó bá wá sọ wípé kò ní ṣeé ṣe. Àwọn alálẹ̀ wọ́n fi ẹ̀jẹ̀ onítọ̀hún wẹ títì ní. Àṣẹ. Lágbára Ọlọ́run. Nítorí pé bí ìlú Nàìjíríà ṣe wà a ò lómi títì ò dáa àwọn ọmọ wa kò sí security kò sí iná àwọn ọmọ wa kàwé wọn ò ríṣẹ́ fi ṣe can you imagine àwọn ọmọ tó gba dìgírì lóríṣiríṣi tí ò síṣẹ́ tó máa fi ṣe tó gbé pálí sílẹ̀ ìmí ìlọ ń kọ́ṣẹ́ bricklayer ni ìmí ìlọ ń kọ́ṣẹ́ carpenter ìmí ìṣe ló ń gun ọ̀kadà káàkiri ṣé yẹn dà ṣé ó dà bẹ́ẹ̀. Kò dà bẹ́ẹ̀. Torí ẹ̀ ó ti sú wa o a fẹ́ lọlé o a fẹ́ padà sílé àwa tá a wà ní ìlú òyìnbó. Ilé làbọ̀ sí mi oko. Àwa tá a wà ní ìlú òyìnbó tíṣe là ń rọ́jú. Ẹ máa ṣe ẹ máa pín in. Ó ṣe lọ́dún mọ́ wa nínú wípé ká fi ilẹ̀ bàbá wa sílẹ̀ ká wá jókòó síbí nítorí téèyàn bá wo gbogbo ìyà tó wà ń bíbà ṣé tòtútù la fẹ́ sọ ni àbí ìjọ ọyẹ́ ni àbẹ̀wò la fẹ́ sọ nínú àbí iṣẹ́ tá à ń ṣe ó ti pọ̀ jù àwọn ọlọ́dún ní. ṣebí táwọn bá ń ṣiṣẹ́ tábà táàkì yẹn sílùú wa ṣebí àfi tún ṣe àwa ń ṣiṣẹ́ à ń sọ sílùú lílù wọ́n fi ń tìlù wọn. wọ́n fi ń tìlù wọn ṣe. wọ́n ìtẹ̀jẹ̀ káwa náà ká bá ti gbalẹ̀ ojú wa ìgbà tí Nàìjíríà ò ṣe aláàfẹ́ mọ́. Bẹ́ẹ̀ni. ẹ fẹ́ dá dúró sódà tí gbogbo káwa náà rí bíbà káwa náà lè ṣe sílẹ̀. a fẹ́ dá dúró. wọ́n ìtàwọn wá ṣiṣẹ́ kọ́ni iṣẹ́ ló wá ṣe wá lórí iṣẹ́. a fẹ́ ṣe àwọn nǹkan wa dáadáa fún ara wa fẹ́ tún lù wá ṣe ilẹ̀ Yorùbá ilẹ̀ tó dáa ni tó ṣàkóso fún wàhálà fún àwọn àti oyin. We need a freedom. No. When I remember my country, what I run away my eye. What I run away my eye. When I remember my country, what I run away me ayo. What I run away me aye. What I run away me aye. What I run away me ayo.
Okay. Freedom, freedom. Let's go. We need a freedom. Let's go. Freedom, freedom. No. We need a freedom. No. Freedom we need. Yes. We don't want Nigeria anymore. Yes. Enough is enough. That Nigeria We name want is a terrorist. Oduduwa It's a Boko nation. Haram. Oh yes. Now. No going Ẹ back. ti rí gbogbo àwọn ìyá wa, ẹ máa bá wa ju like, ẹ máa bá mi ju love fún wọn, ẹ máa bá mi ṣe kí ni, ẹ máa bá mi kí wọn, ẹ máa bá mi ṣàdúrà fún wọn. Àtàárọ̀ láti last week tí mo ti dé sí city yìí, bí mo bá ṣe ń pè wọ́n báyìí ni wọ́n ṣe ń jẹ́ mi. Lájọ́ ń ṣe gbogbo akitiyan bí rálì yẹn bó ṣe máa dáa, ẹ máa bá mi kí wọn. Wọ́n náà wọ́n tún wọ́n jẹ́ nǹkan kan. We are tired to hear that name. Enough is enough. Enough is enough. Ṣebí ìlú la wà yìí. Ó ti tó gẹ́ o. Piazza níbi tá a wà Ó yìí tó sì gẹ́. yìí o. Everybody ló lè wá sí Dubai. Wà á jókòó, Ṣé wà á freedom bàbá gbatẹ́kùn, yìí? àlàáfíà. Bọ̀ tó bá jẹ́ Nàìjíríà ní ó tiẹ̀ lè Ẹ máa bá wa ní ṣe Nàìjíríà. ṣe. Omi tún lè léyìí o. Tó yọ. Tóòrùn bá ti mú ẹ jù, o lè rọra jókòó. Atẹ́gùn àlàáfíà fẹ́ sí ẹ lára. Ṣùgbọ́n Nàìjíríà irọ́ ni o. Nàìjíríà Boko Haram. Ó ti bàjẹ́. Boko Haram ẹ fi wá lọ́rùn sílẹ̀. Ẹ jẹ́ ká máa lọ. Nàìjíríà ti Ẹ jẹ́ ká bàjẹ́. máa lọ, ẹ jẹ́ ká tún Nàìjẹ́ Odùduwà nation ṣe. Iléyá wa o bàbá àmì rèlé o òòyà. Iléyá wa o bàbá àmì rèlé o òòyà. Iléyá wa o àmì rèlé o bàbá. Tó Iléyá o ọmọ Yorùbá Iléyá ọmọ Odùduwà. Nàìjíríà ti yà. Ó yẹ kọ́. Nàìjíríà ti yà. Táwọn rè ṣe bó yẹ ká padà sílé kájà wà lápọ̀ tí kò yọ ká tètè gbómi làkàná. Iléyá o ọmọ Yorùbá Iléyá o ọmọ Odùduwà Iléyá. Bí a kò bá mọ bí táwọn rè ṣe bó yẹ ká padà sílé kájà wà lápọ̀ tí kò yọ ká tètè gbómi làkàná. Iléyá náà Oòduà ni mí, ọmọ bíbí Oòduà ni mí, Oòduà ni mí, ọmọ bíbí Oòduà ni mí. Ẹ pé aró mi sọ́lẹ̀ gbẹlẹ̀gbẹ. Àwọn ọmọ Èkó. Ẹ̀yin ọmọ Èkó ẹ̀yà lọ múra tó rọ́ ti tèkó mọ́ yín lórí o. Àti rédí wọn tálé wa lórí Holy Ghost kòkòkò. Àwa ti Ìbàdàn lélẹ̀. Àwa ti Ìbàdàn nílé Olúyọ̀lé. Nílé Olúyọ̀lé níbi olè gbé ń jàre olóhùn. Yorùbá nation la fẹ́ o. Ọmọ náà sọ pé ìwọ náà ṣe gbé rẹ̀. Yorùbá nation la fẹ́. Nà. Yorùbá nation. Ẹ ṣeun gbogbo lé so àwọn èèyàn wa òun lẹ ti rí yẹn ẹnu iṣẹ́ la wa o akọni kákọ̀sáré ṣe live video yìí ni a ṣe ń lẹ pósítà Yorùbá káàkiri nation. ẹ bá mi máa dúpẹ́ lọ́wọ́ wọn kẹ́ máa bá mi ṣàdúrà fún wọn o Yorùbá nation. wọ́n ní ọ̀pọ̀ lápè àmọ́ díẹ̀ la yàn inú díẹ̀ yẹn òun lẹ ti rí gbogbo àwọn tẹ́ ẹ̀ rí yìí o ẹ máa bá mi kí wọn ẹ máa bá mi kí wọn iṣẹ́ takuntakun náà ń ṣe ẹ rí bá a ṣe ń drive láti ibì kan láti last week tí mo ti dé àwa la mọ iye tó ti bọ́ lọ́wọ́ wa but à ń ṣe nítorí pé nítorí àwọn tí wọ́n pa nílé torí káwọn èèyàn bá kí wọ́n lè bọ́ lóko ẹrú òun la ṣe ń ṣe gbogbo ohun tí à ń ṣe yìí ẹ jọ̀ọ́ mo rọ̀ wá mo bẹ̀ wá ẹ máa bá wa ṣí ẹ máa bá wa pín ẹ máa bá wa pín ẹ máa bá wa ṣí ẹ Elédùmarè àgbà fún gbogbo wa o àní ṣe lásán o ilé olómìnira tí gbogbo wa jọ ń lé gbogbo wa lájọ máa débẹ̀ o láṣẹ Elédùmarè ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ o mo kí gbogbo lé o àtún máa pàdé o ẹ ṣeun ẹ ṣeun Elédùmarè á máa fún wa ṣe a ò ní ṣe lásán gbogbo làálàá wa lórí wípé ká lè bọ́ ní oko ẹrú kò ní já sí asán lórúkọ Jésù. I celebrate I wish everyone ẹ jẹ́ lọ máa bá mi subscribe sórí YouTube channel mi Lady Best Akéde Yorùbá ni mò ń jẹ́ Lady Best yẹn ẹ máa kọ capital letter ẹ fi àlàfo sí láàrin ẹ kọ Akéde ẹ fi àlàfo sí ẹ kọ Yorùbá capital letter ní gbogbo ẹ jọ̀ọ́ ẹ lọ máa bá mi subscribe sí orí YouTube channel mi a fẹ́ máa tẹ̀síwájú nínú ìrìn àjò náà Elédùmarè á gbà fún wa o àní ṣe lásán o ẹ ṣeun mo dúpẹ́ o Ọlọ́run á fún wa ṣe o ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wà ní orílẹ̀-èdè Italy ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wà ní orílẹ̀-èdè Italy ní ìpínlẹ̀ Rome
gbogbo yín pátápátá ẹ kàn sí wa, ẹ darapọ̀ mọ́ wa, ẹ jẹ́ ká jọ ṣe kíni, ẹ jẹ́ ká jọ ṣe o, ẹ jẹ́ ká jọ ja ìjàngbara yìí torí ohun tó bá ti bá ojú ó di dandan kó ṣe kíni, ó di dandan kó bá imú, ó di dandan kó bá imú. So ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run á ní àgbájọ ọwọ́ báyìí òun la fi ṣe kíni, òun ni a fi ń sọ àyà. Ẹ jẹ́ kí gbogbo wa ká jọ ṣe. Ẹ rí pé mi ò lè dá ṣe, àwọn tó gbà mí lálejò rẹ̀ àtìgbà tí mo dẹ̀ ti dé wọ́n try wo ti bá lóyá ẹja lọ báyìí, ẹja ṣẹlẹ̀, ẹja ṣetàn. Àwọn nǹkan tí mo tiẹ̀ ní plan gan pé mo fẹ́ ṣe tí n bá débí gbogbo ẹ̀ pátápátá là ń ṣe, la lọ rí gbogbo ẹ̀ so that kí rally June 12 yẹn kó lè ṣe kí ni, kí a lè organize ẹ̀ dáadáa, kí gbogbo yín lè rí wípé àwọn ọmọ Yorùbá tá a wà ní Italy, ọmọ Yorùbá àtàtà ni wá, ọmọ Yorùbá òdodo ni wá. Bí mo dẹ̀ ṣe fẹ́ kí gbogbo wa náà ká máa ṣe ní gbogbo ìpínlẹ̀ tí a bá wà, ní gbogbo orílẹ̀-èdè tí a bá wà nìyẹn. Ẹ jẹ́ ká kóra wa jọ lẹ́yọkan ní méjì ní mẹ́ta ní mẹ́rin, kí a máa jáde síta. Ẹ̀yin náà wo irú rálì kékeré tá a kọ̀ rọra ṣe, ẹ̀hónú kékeré tá a kọ̀ rọra fi hàn yìí, ẹ̀yin náà rí wípé ó dáa. Ẹ jẹ́ káwa náà ká máa ṣe, tá a bá ti ráyè ẹ jẹ́ ká máa kóra wa jọ. Elédùmarè á fún wa ṣe òhà níṣe lásán. Ìyá mi Alájà ẹ ṣeun o, ẹ ṣeun gan. Gbogbo yín pátápátá ni mo kí, bí mi bá tiẹ̀ dárúkọ gbogbo wa lẹ́yọ kọ̀ọ̀kan, gbogbo yín pátápátá ni mo kí. A ò ní ṣe lásán o, lágbára Ọlọ́run. Gbogbo làálàá wa lórí pé ká lè bọ́ lóko ẹrú kò ní já sí asán láṣẹ Elédùmarè. Ẹ ṣeun gan, ẹ ṣeun. Elédùmarè á fún wa ṣe o. June 12 yẹn ẹ lọ máàkì déètì yẹn sílẹ̀ o, torí pẹ́pẹ́yẹ máa ṣe kí ni, pẹ́pẹ́yẹ máa pọn ọmọ lórílẹ̀‐èdè Italy ní June 12. Elédùmarè máa fún wa ṣe, Ọlọ́run á dẹ̀ ṣọ́ wa ju ìgbà yẹn lọ. Ẹ ṣeun o, èmi ọmọ yín náà rè o, Lady Best Akéde Yorùbá ni mò ń jẹ́ lórí ìkànnì Odùduwà TV rédíò. Òun la ti ń gbé ohùn sí afẹ́fẹ́ lórílẹ̀‐èdè Italy. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ o, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa o. Odùà gbè wá o, kò ní gbé ọ̀dàlẹ̀. Ó dìgbà kan náà. Love your boldness. Kò máa fẹ́ fínísì.